tí bá a ṣe fi lẹ́nu. alàgbà Ṣẹ́gun Salam lórí ọ̀rọ̀ orin táwọn èèyàn ń gbà bí ẹni gbagba ọtí ìhàwó lẹ́kọ sí ìgbésẹ̀ tí ààrẹ Nàìjíríà gbé Bọ́lá Tinubu. Atọ́kùn ẹ ṣe àdúpẹ́ àtúnkẹ́ gba àwọn ará lílẹ̀ kan sí ṣe rí ìgbésẹ̀ tí kálukú bá máa gbé níta bá fi ní ṣe ọ̀rọ̀ tán ni ó dà lọ́la. Ó ń dùn mí nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí ààrẹ Jonathan tí wọ́n wà ní orí oyè wọ́n gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ yẹn gbogbo àwọn ọmọ tí wọ́n dìde ńgbà yẹn àwọn ọmọ tọrọ òṣojú ni láti yí University of Lagos yí orúkọ rẹ̀ padà sí Moshood Abiola University tabanati lọ́dún náà lọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ iléèwé pátá ni wọ́n dìde àwọn tí wọ́n jẹ́ state student tí wọ́n jẹ́ student wà nínú iléèwé ńgbà yẹn wọ́n dìde kò dẹ̀ sí ní tó fàtà ọmọ yìí fi dìde ní ọdún náà lọ ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tá a calculate ẹ̀ ọdún tí Abiola ń contest election làwọn ọmọ yẹn wọlé ìwé wọn àwọn ẹni tí ń jẹ́ Abiola so ìgbésẹ̀ Jonathan ó bí àwọn akẹ́kọ̀ọ́ nínú torí pé ọ̀rọ̀ òṣojú wọn ṣe rí ọ̀rọ̀ national anthem tí ààrẹ Bọ́lá Tinubu tó change ó lè jẹ́ misplaced priority lójú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ṣùgbọ́n a ní tá a bá fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dà tá à ń pariwo restructuring àwọn nǹkan kan bẹ tẹ́ pé kéré táwọn fojú kékeré wò tó dẹ̀ jẹ́ pé nǹkan yẹn ohun gangan ni wàhálà wa ti bẹ̀rẹ̀ bọ́ tá a fura ní 1984 nígbà tí àwọn ológun gbàjọba Buhari ní we have no any other country to go than this nation and we must all remain here and salvage it together. Ní orílẹ̀-èdè kankan tá a lè lọ àjọ tún ṣe náà ni ibi tí wọ́n bàjẹ́ dé ń gbà yẹn mo rò pé 1978 ńgbà tá a change national anthem wa ìgbà ológun ti ń ja Nàìjíríà tá a fura after the death of General Murtala Mohammed àwọn ológun tí wọ́n hand over fáwọn civilian gbà yẹn wọ́n kó tìmùtìmù wọn ó kọ́ ẹgbẹ́ dànù. Atọ́kùn ọdún yẹn ni ẹni tó jẹ́ head of state ńgbà yẹn ní sọ pé òun mẹni tó wọn gbéjọba fún òun mẹni tó wọn ní gbéjọba fún gbogbo ìgbà yìí national anthem tí wọ́n change wọ́n mọ tí wọ́n fi ṣe when they say arise o compatriot àwọn ni patriotic element tó ti wọ́n rúdùá láti 1979 títí di èní adé patriotic ṣé ibi tí àwa kọ́nọ́mọ́ local government lọ́rùn dé ní Nàìjíríà pẹ̀lú àwọn governors wa are the governors be patriotic àwọn tá a rán lọ sí Àbújá ṣé wọ́n patriotic sí wa ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ wo ohun tí orin yẹn wí ọ̀rọ̀ tó kódà sínú ní ká wò olórin kan kọ́lọ́n foríjì Síkírù Àyìndé Barrister ó ní tí olórin bá kọrin tán ó nílù tó wà ń bẹ̀lẹ̀ yẹn máa ń jó àwọn ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ẹ̀kọ́ tí ikú sí ni nígbà tó yẹ pé ẹnìkan kọ́ ni wọ́n ń bá wí. Now tá a bá wo orin yẹn òun ló spẹ́ẹ̀lì bí Nàìjíríà ṣe rí ó ní ẹ̀yà àti èdè ó lè yàtọ̀ èmi ò gbédè Ìgbò Àlàbá Adébísí ní lock ó gbélé Haúsá ó gbédè Haúsá èmi ò gbédè mi lẹ́yìn èdè Yorùbá àti òyìnbó. Now bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ but tí n bá rí Ìgbò kí n mọ̀ pé ẹ̀yà wa àti ahọ́n wa ó yàtọ̀ ṣùgbọ́n àjọ dúró ní ìṣọ̀kan ni. Orin yìí ni wọ́n fi gbé ìjọba fún wa ní 1960 tí wọ́n fi lower flag ti àwọn òyìnbó tí wọ́n fi gbé tiwa sókè orin yìí ni wọ́n kọ di 1978 tábà wá wòran mò ń bá wọn kan sọ̀rọ̀ lánàá ǹjẹ́ mọ̀ pé 1978 yìí gbogbo tí wọ́n ń plan náà wọ́n succeed ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àìkí ń kọ bí ara sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí sì ní orílẹ̀-èdè mi 1978 yìí náà ni wọ́n ṣe Land Use Decree Act of 1978 àmọ́ ọgbọ́n tí wọ́n fi dá Operation Feed the Nation àmọ́ ọgbọ́n tí wọ́n fi dá tí wọ́n fi gba ilẹ̀ káàkiri gbogbo Nàìjíríà. Atọ́kùn mi ǹjẹ́ ẹ mọ̀ yìí pé you cannot hold a piece of land than 99 years. Ǹjọ́ tí ọmọ tí ó bá mú òfin arúmọjẹ yẹn tí ó bá mú lò tó bá dé láwùsọ àmọ́ sọ pé nígbà wọn tún ṣe òfin yìí àní rántí pé 1978 wọ́n ti ṣe òfin yìí àwọn ológun wọn ṣe ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bàjẹ́ lára wa ṣùgbọ́n láti kíyàn pẹ̀lẹ́ ó tún ní bẹ́ẹ̀ yẹn ṣe máa ń kíyàn. Kò sí Bọ́lá Tinubu sọ nínú interview ní 2022 ló ti sọ pé ọ̀rọ̀ Nàìjíríà kalára ń gbà ní sọ pé tóun bá rí ọ̀nà òun á change national anthem tá à ń lò yìí tó kún fún irọ́ yìí sí old national anthem tí à ń lò arise o compatriot ọkàn arúmọjẹ ni lọ́dọ̀ ti tèmi o personal opinion but èyí tí wọ́n change sí yìí ni ló spread ní Nàìjíríà ni ló sọ diversity wa
ń lọ sọ dedication wa òun ló sọ bí a ṣe work ní orílẹ̀-èdè Nàìjíríà ìṣe wa ẹ̀yà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ó yàtọ̀ sí ti Kano ó yàtọ̀ sí Tenugu ó yàtọ̀ sí ti Calabar ṣùgbọ́n báwo la ṣe move orílẹ̀-èdè yìí forward gbogbo wàhálà yìí ni èmi lérò pé tí ẹ bá dẹ̀ ògbà tá à ń kọrin yìí Nigeria we hate our own dear native land ẹ̀rù ń bẹ ní ọkàn wa ìfẹ́ orílẹ̀-èdè ń bẹ ní ọkàn wa nígbà yẹn ṣé tàbá wa bẹ̀rẹ̀ sí kọ́ni sí ìbẹ̀rù yẹn. ó ṣeé ṣe torí wípé n tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí wọ́n bí ní 75 sí bíi ya 2020 nísìnyí wọn ò mọ kankan nípa rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wọn lọ gbé ẹ jẹ́ ká wo ìtumọ̀ orin yẹn ẹ jẹ́ ká wo bí ó ṣe change mind wa torí wípé tó bàjẹ́ lára wa ó pọ̀ gidi gan àwọn youth ta ní nísìnyí wọ́n á sọ fún Bọ́lá Tinubu president pé ṣe tọ́kàn lọ́rọ̀ wa nìyẹn and mo ń sọ lápẹẹrẹ fáwọn èèyàn tí federal government of Nigeria bá decide lẹ́nu láti máa fún wa ní 50,000 naira lóṣù níta kọ́kọ́ sọ náà ni pé ṣé gbà yìí láàárọ̀ ṣé 50,000 ló yẹ kán fún wa but ẹ jẹ́ ká ti ibìkan bẹ̀rẹ̀ irú ọ̀rọ̀ tí local government autonomy sí. ibi tẹ́yìn lérò pé ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ ni. èmi rò pé wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀ àtúnṣe. ṣe àpẹẹrẹ ìjà ìjọ lásán gbọ́ àwọn àṣìṣe tí wọ́n ti ṣe níbí báyìí tá a jẹ́ kí wọ́n mọ̀ bẹ̀tí lórí ọ̀rọ̀ national anthem yìí o ẹni tí ọ̀rọ̀ bá yé tó sì wo ìtumọ̀ orin ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. ẹni tí ọ̀rọ̀ bá yé ok ẹ jẹ́ a lọ sọ́dọ̀ alàgbà Àlàbá Adébísí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ comment lórí Facebook wa Lágelú 96.7.